Yoruba no going back. Yoruba no going back. Gbogbo ẹ̀yin tẹ́ rí fídíò yẹn dábọ̀ ẹ bá mi pín káàkiri. Kó kan gbogbo àwọn alágbára lẹ́ẹ̀kan. Àwọn alágbára ilẹ̀ Yorùbá, gbogbo àwọn jagunjagun ilẹ̀ Yorùbá. Kó kan ru ẹkùn lára, kó kan owó baba Dami, Sunday Igboho, kó kan wọ́n lára, and others. Kó kan wọ́n lára ẹjọ́ nítorí Ọlọ́run. Ogun abẹ́lé tí jẹ́ nílẹ̀ Yorùbá. Ogun abẹ́lé tí jẹ́ nílẹ̀ Yorùbá. Bó láti ṣe máa fi ogun ja ara wa nílẹ̀ Yorùbá. Ogun tí Ọlọ́run sì ti ń bá wa ṣẹ́ lọ, tá a ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn àwọn ipá àti agbára àwọn alágbára àti àtìlẹ́yìn Ọlọ́run tá a sì ń dúpẹ́. Ẹ jẹ́ ká fojú wo ogun míì tún ti ń yọ́ bọ̀ báyìí o. Ogun míì ti ń yọ́ bọ̀ báyìí o. Gbogbo ilẹ̀ Yorùbá kẹ́ ẹ gbọ́. Tí ò bá wá jẹ́ yí pé ogun abẹ́lé ó dé ó fẹ́ yọ wọlé Yorùbá, kí ló dé tó fi máa gbé ta lọ lọ́run lọ? Kí ló dé tán fi practice àti gbé sí alọ lọ́run? Ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká sọjí o. Wọ́n wá gbé ta lọ lọ́run lé pẹ̀lú tinted motor. Wọ́n wá gbé pẹ̀lú no plate number. Láìṣe kidnapper. Láìṣe àwọn bandits. Tó sì fẹ́ gbé, tó bá jẹ́ pé wọ́n bá gbé ta lọ lọ́run lọ. Wọ́n wà àwọn tó máa wá tún máa wá gbé á pọ̀. Èmi wá béèrè pé kí lè ṣe ta lọ lọ́run. Ẹnìkan dá mi lóhùn wípé wọ́n sọ wípé ó bú àlá. Ẹ̀yin tẹ́ wá gbé ta lọ lọ́run, ó ṣeé ṣe kẹ́yìn náà ò ní àǹfààní láti rí fídíò yìí. Ẹ ṣe fi ta lọ lọ́run lẹ̀ lé ọwọ́ àlá, kálá ò ṣe dájọ́ ta lọ lọ́run. Ẹni ànábì kànábì tí ta lọ lọ́run bá bú, ẹ yọ̀ǹda rẹ̀ fún kán ṣèdájọ́ ẹ̀. Ẹ jẹ́ kí àlá fúnra lára rẹ̀, ẹ jẹ́ kó jà fúnra ẹ̀. Ẹ jẹ́ kó jà fún ara lára rẹ̀. Àìmọye bíbú. Mo rí fídíò kan tẹ́nìkan sọ pé Jésù our Jesus Christ wípé is dọ̀gẹ̀dẹ̀ lúná. Tó ní dọ̀gẹ̀dẹ̀ lúná ni. Ó bu ó tún ṣépè fún dánwò. Kò kan Kristẹni kankan. Kò kan Kristẹni. Irú àwọn bẹ́ẹ̀ yẹn gan ni Ọlọ́run ń wá fún ìrònúpìwàdà. Fún ìrònúpìwàdà. Gbígbé tán wá gbé yìí. Gbígbé yìí ogun ló máa bí. Ókè tó bá yẹ pé ẹ fẹ́ gbé lọ sí kóòtù ni. Kí ló dé? Ọ̀yọ́ ò kéré nínú ayé. Ọ̀yọ́ ò kéré ní Nàìjíríà. Lórílẹ̀-èdè Ọ̀yọ́ ò kéré. Kán ṣèdájọ́ ẹ̀ nìbàdàn. Ẹ jẹ́ kán wá kú ṣèdájọ́ rẹ̀. Irú ìdájọ́ tẹ́ ẹ fẹ́ yẹn ẹ jẹ́ kán wá ṣe nìbàdàn. Ṣùgbọ́n ẹ jẹ́ kí ẹ̀sùn yìí kó lẹ́sẹ̀ ńlẹ̀. Ká mọ̀ tó bá jẹ́ pé ẹ̀sùn wípé ó bú àlá ò bú àlá ni kò sófin ṣẹ̀ríà ń bíbá àwọn ìgbà òfin ṣẹ̀ríà tó yẹ pé bí Òkè Ọya ló bá ti ṣerú ẹ̀ ntójú ẹ̀ bá rí olùfà ọmọ àfaramọ́. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá níbí nílẹ̀ Yorùbá tá a wà ń bí tó bá jẹ́ pé ẹ̀sùn yẹn ni ẹ̀sùn ẹ̀ ní o tó yẹ pé yẹn lẹ̀sùn ẹ̀ ní o ẹ bá fi àwọn yẹn lẹ̀ o ká ẹ jẹ́ kí Allah ṣèdájọ́ wọn torógun ló máa bí ó tún máa bí ogun. And I'm sure pé kì í ṣe ta lọ́lọ́run nìkan náà máa gbé mọ́ wọn mọ̀ wọnú ìlú máa gbé everybody nípa bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá wá yà kábàyà wá scatter ilẹ̀ Yorùbá wá di scatter. Ẹ jọ̀wọ́ o ẹ dákun ẹ jẹ́ apaná ogun yìí o ẹ jẹ́ apaná ogun yìí gbogbo ẹ̀yin alágbára ẹ dìde and ẹ̀yin aládùúrà bíi ti tèmi ẹ jẹ́ á dìde. Táwọn kan bá ń sọ wípé àdúrà ò lè ṣe nǹkan kan ẹ má wo bẹ̀ o ẹ má wo bẹ̀ ẹ jẹ́ á gbàdúrà k'Ọlọ́run ó tètè bá wa rin ogun yẹn jìnnà. Ẹ̀yin alágbára ẹ dìde pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ọba àti àdúrà gbígbà ẹ tètè rí ogun yẹn jìnnà kí ilẹ̀ Yorùbá orí mú mí kí ilẹ̀ Yorùbá kó seme àbí gbàwo la fẹ́ seme sí ká dẹ̀ mọ́ kábàámọ̀ pa ayálẹ̀ Yorùbá ká mọ́ kábàámọ̀ pé wọ́n bí asílẹ̀ Yorùbá kí ló dé eléyìí ti pọ̀ jù. Àmọ̀ràn mi ta lọ́lọ́run ẹ yá kíáfù ta lọ́lọ́run ẹ kíáfù o ẹ kíáfù tó ayé ojú bá ṣe é yẹ kẹ́ ẹ yẹjú for now. Torí wípé tí wọ́n bá ní orí ọ̀fẹ́ àti gbé yín pẹ́ kò ní dàbí ìtàkọ́kọ́ o. God bless you. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Yorùbá no going back. Ire o.